Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ káàbọ̀ èèyàn mi, a ṣì wà lórí show Fẹ́mi Adébáyọ̀ àti family drama. Oríṣiríṣi la ti gbọ́. Ṣé rí orí ìkànnì mo ti ṣe analysis fídíò yìí, but gbogbo nǹkan táwọn èèyàn kó wá òun la máa ṣe. Ẹ jẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ lórí Lizzy. Ṣé rí ọ̀rọ̀ ọkọ àtìyàwó kò ṣeé dá sí lóòótọ́, but Lizzy ṣe bó máa ń sọ pé family matter ẹ ló gbé wá. Báwo ni Iyán Aládùkẹ́ báwo ló tún ṣe ṣẹ̀, because I don't understand. Lórí pé àdóra ẹni Bíbélì gan sọ nígbà kan a ó dóra wa, nígbà kan a ò ní dóra wa mọ́. Ṣé bí Bible ṣe sọ nìyẹn kò tẹ́ yé mọ̀ pọ̀ ó ṣàtìyẹ yín wípé ọ̀rọ̀ okó àtòbò kì í ṣe nǹkan tó lọ títí, is not internal external àbí báwo lè ṣe ń sọ internal. Ẹ wo pressure ti wà, ẹ ṣáà fẹ́ lè join sí kì í ṣe títí ayérayé tẹ́ bá tiẹ̀ lọ sí orí altar gan, it doesn't matter pé ẹ̀ ní fira yín lé at the end of the day. Orí ìkànnì náà láti rí oríṣiríṣi bọ́ ẹ jẹ́ kọ́kọ́ bèrè kìíní kan náà, kí ló dé, what is the problem? Lizzy ṣebí aláyẹ ìyẹn Mèsòrò ṣebí òun ló ń ṣe kéèsì, why are you still dragging Iyán Aládùkẹ́? I'm like confused. Are you for her or are you against her? Are you dragging her wípé ó lọ bá Mèsòrò ni, or are you not dragging her? I don't understand. I'm honestly confused. Kò yé wa. Do you want to drag her torí pé ó ti báyọ̀ bá òṣè ni, àbí do you want to support her because ó ń bá Mèsòrò ṣe? Let us understand. You know, sometimes when you talk, wọ́n sọ pé ọ̀rọ̀ kò kí ń bá táyé jọ, kò ń bá tọ̀run jọ. Wàá kàn dá gbogbo ẹ̀ síbẹ̀ àwọn máa ṣàpè kí ni wèrè ń wí náà torí Ọlọ́run. Iyán Aládùkẹ́ has nothing to do with Ìyábọ̀ Òjó, but you always look for a way to mingle Ìyábọ̀ Òjó into the midst. And in this situation now, Mèsòrò tó jẹ́ pé your friend now àbí your friend presently òun ló ń ṣe kéèsì Iyán Aládùkẹ́, and she is saying that don't radicalize this thing. Mèsòrò, let me tell you something. Sórí ọ̀rọ̀ tẹ̀ ti kàn ẹ́, mo tẹ̀ sọ pé mo máa throw shade sí ẹ̀gbọ́n bọ́dọ̀ shade ẹ pé let me tell you something. O ò sí ní position láti handle ilé ọkọ anybody. O ò sí ní position. Ṣé ẹ sọ kíní kan fún ẹ? As far back as ìwọ ṣì ń ṣẹ́yún kiri ni lọ́jọ́ orí ẹ̀, wọn ò tí ìgbà ẹ̀ wọn ò gbé ẹ sílé. Kì í ṣe pé kò ní failed marriage kò jókòó jẹ́. No, o ní multiple failed marriage. O tún fail as a rejected olórí, rejected baby mama, rejected ìyàwó ọba tó pasán, ìyàwó ọba tó gbé tràbàyè, domi nílẹ̀ ẹ̀lẹ́ domi. You just get rejection everywhere. D7 ló ní gbogbo ọ̀rọ̀ àmọ́kọ́dé. That is just it. Ìwọ kọ́ ló tiẹ̀ ní right láti sọ̀rọ̀ Iyán Aládùkẹ́. If you know you don't want to fractalize it, then don't talk about it. When you bring a story on social media, bí wọn náà ṣe máa ń ganu sí ni ẹ̀ tí yàn náà bá gbé story wá. So don't expect bloggers not to have one or two things about it. Alright, ẹ̀yin náà lẹ́sọ̀ di ṣàtàyàn. You want to talk about something and you don't want other bloggers to react. It's not possible. Bó ṣe sọ yẹn náà, àwọn èèyàn kan máa bẹ́ẹ̀ gbé, wọ́n máa accept it. Àwọn kan máa wà tó jẹ́ pé they will reject it. Wọ́n ò ní gbọ́ láíláí, wọ́n ò ní gbà. That is just it. If you know that you are close to this person, you are shaking it to this person, bringing a story to social media. Kò sí bó ṣe pé close mọ́ Iyán Aládùkẹ́, kó wá jẹ́ pé wọ́n wá ta story fún ẹ Mèsòrò, ó dẹ̀ wá sọ story yẹn lórí social media. Ṣé ìwọ lè gbé story ayé ẹ̀, ṣé o lè gbé wá sórí social media bó ṣe ń ṣe òbò ẹ lábàṣà? Bó ṣe ń fọ́ ẹ létí káàkiri nínú palace. Can you bring your own personal life story to social media? You say you are close to somebody or you like somebody, you will never bring their story to social media because tó bá ti lè gbé wá sọ wọ́n máa ná ọmọ lọ sílé mọ́mí ẹ̀ ní lórí social media. If you think that kó tiẹ̀ jáde gan, wọ́n á sì dá ẹ lẹ́bi lórí social media. Because these are different people from different perspective, different belief and different everything. Of course, they are not going to take it. And when you're talking about somebody that is famous, automatically people used to run behind somebody famous. It's just a thing. They used to support somebody famous. So the back story on his story were either close or not close to you. Expect people to have their own opinion about it. Only was about the wrong place to yẹ kó lọ. Only ọ̀dọ̀ ẹ torí ìwọ gan fara ẹ gan and belong gan ló ṣe wà. Irú advice wo ló fẹ́ fún? Tí ó bá ṣe pé kíní, ẹni kan máa drag Fẹ́mi. Àwọn tó máa like Iyán Aládùkẹ́ wọ́n máa drag Fẹ́mi náà. Àwọn tó máa like Fẹ́mi wọ́n máa drag Iyán. Nígbà tẹ́mi gbọ́ voice note yẹn o.
ṣé kí n sọ tèmi ẹ kúkú mọ̀ pé èmi máa sọ tèmi kò sí nǹkan tẹ́ lè sọ. It's not the way you talk about it. It's not anything. Èmi á kọ́kọ́ sọ fún yín pé number one, Ìyàn Ọládùkẹ́ is wrong. Ṣé òun ni mo béèrè lọ́wọ́ ara mi pé ṣó ti ní nǹkan tọkọ mi. We've have our own fair share about relationship èmi àtọkọ mi ìgbà tó gbóná join. I've never thought in my head that mo máa pa ni àbí kí tiẹ̀ sọ mi ìtẹ̀ tí rò pé kí lọ́kọ mi lè ṣe fún mi tí màá sọ pé mo máa pa ẹ́ ni. Ọkọ mi rẹ̀ rè ọ̀rọ̀ obìnrin ti ṣe wàhálà nulẹ̀ so many times. Ó ń gbọ́ bẹ́ẹ̀ yẹn. A ti jà lórí ọ̀rọ̀ obìnrin for a long time. So I will never, I've never even had that thought. A máa jà ní break up ni kì í ṣe pé a máa pa. That is way too extreme for somebody to bímọ fún tó máa sọ pé ó máa pa. I've never even had that thought before. Ibẹ̀ ọgọ́ ló mi ò understand ibẹ̀ yẹn mi ò tí ṣe mọ ọ̀rọ̀ tọkọ àtìyàwó ó fẹ́yàwó kejì mi ò tí gbọ́ rí pé mo fẹ́ pa ọkọ mi. You understand that kind of thing? Ṣé to understand this? So ibẹ̀ yẹn kò jẹ́ mi tó mi mọ bí tí mo fẹ́ gbé bẹ̀ yẹn sí pé ṣé ìbínú nìyẹn ni àbí ṣó máa pa lóòótọ́ ni because I don't understand, I don't know. Tó bá ti ń dirú situation yẹn it's better kó ní kálukú rìnrìn ẹ̀ ṣé ọ̀kẹ́ para yín sọnù because bó ṣe sọ bẹ́ẹ̀ yẹn subconscious mind ẹ ti lè gbà gbọ́ pé lóòótọ́ ni ọjọ́ tí kinní yẹn bá máa ṣe kinní ó máa rárọ̀ tàbí àbíàsí ọmọ ọlọ́mọ ló ń jẹ bẹ́ẹ̀ ṣe máa pa fún yàn nìyẹn ọmọ ọlọ́mọ ò dẹ̀ fẹ́ kú kí ló dé afẹ́ra èwo wà ní kí ló dé tó yẹn bàbá ọmọ ẹ èmi ò tiẹ̀ rorú kinní yẹn pé o fẹ́ pààyàn èèyàn tó bímọ fún mi ìrírò láyé pátápátá ẹ máa jà ẹ máa bójú ara yín jẹ́ lórí social media gan mi ìrírí pé mo fẹ́ pa èèyàn kan torí pé ó fẹ́ yàwó kejì àbí torí pé ó dóbò ń ta whatever àbò ń dóyàn kiri mi ò rírí so kinní yẹn strange sí mi gan tí bá sọ ìwọ ló jẹ̀bi because tó bá jẹ́ pé ọmọ tèmi náà nífẹ̀ẹ́ mi náà my dear my dear mi ò èmi ṣe mọ̀ pé mi mọ̀ bó ṣe ń pretend o lè sọ kinní yẹn sọ wọn tèmi mi ò mọ nǹkan tí màá ṣe o ṣé o ti understand it my dear mi ò mọ̀ bọ̀ number one o ti lọ ná ìyẹn ti sure o ti lọ ná kò sí nǹkan tó lè bí fún o ti lọ báwo ló ṣe máa sọ pé o fẹ́ pa èèyàn tó jẹ́ pé ẹ ti jọ ṣe gbogbo ìgbà tó gbóná ẹjọ́ wà ń bẹ̀ ìgbà tí ò sí ẹjọ́ wà ń bẹ̀ kí ló máa ṣe tó wá máa rokúro ẹni yẹn bẹ́ẹ̀ yẹn tó bá yẹ pé Fẹ́mi náà ló rokúro ẹ̀ nínú voice message tó gbọ́ òun ọkọ ẹ this is betrayal of the highest order ẹ rántí ọjọ́ tẹ ìjọ gorí ọ̀tà tẹ́ ń swear níwájú Ọlọ́run ọba àti èèyàn tó bá jẹ́ pé Fẹ́mi náà ló gbọ́ lórí voice note tó ń sọ fẹ́yàn pé mo máa pa ẹ́ nítorí pé kinní kan how would you feel? You will never feel comfortable tí gbéyàwó bá ṣe é ṣe kó ní kálukú rìnrìn ẹ̀ ní now that is number one tí mo ní tó bá jẹ́ mi ó ti lọ ná I'm not going to sugarcoat anything ṣe ti understand is it mi tí rí bẹ́ẹ̀ yẹn rí pé ẹ lè lúra yín ilé ayé ni ọkọ àti ìyàwó ń jà wọ́n dẹ̀ parí ẹ̀ mi ò sọ pé ìyẹn da o mi tẹ̀ sọ pé òkè di extreme tèmi tẹ̀ ṣe rí nìyẹn pé tó wà tẹ̀ tí ń lù ẹ̀ kúrò ń bẹ èwo ni pé torí pé fẹ́ o number one ò lọ ń da gbogbo bí irú ò lọ ń ṣe kinní kan ò lọ ń ṣe it's giving low class bitch energy I'm just saying it's giving low so nǹkan tẹ́mi sọ nìyẹn pé number one èmi ò tẹ̀ tí ì lè digest the side yẹn torí mi ò gbọ́ yẹn rí láyé mi ì tẹ̀ gbọ́ yẹn rí láyé mi ó tẹ̀ bẹ́tà kẹjọ bára yín dà tó bá sọ pé o bínú ìbínú yẹn my dear ó lọ fà o ó lọ fà ṣé tí mo ti ó ní mo sórí nǹkan wà tó yẹ pé èmi máa fi ń ṣírò ara mi wò tí bá bínú sọ́kọ mi ò ní bá sọ̀rọ̀ tí bá bínú sọ́kọ mi tó bá fọwọ́ kàn mi máa gbọ́wọ́ ẹ̀ dànù ni but mi ò bínú to the point that mo rò ó nu ọkàn mi mo wá sọ mi ò rò rí nínú orí mi àbí kí n rò ó nu ọkàn mi wípé mo máa pa ṣó ti yẹ yín sí so àwọn nǹkan tẹ́mi sọ nìyẹn pé tó bá sọ pé ìbínú ló jẹ́ kó sọ bẹ́ẹ̀ ìyẹn gan ò ti abẹ́rẹ́ sọnù alọ́gbé Ṣàngó ìyẹn gan ò ti ṣe mọ̀ èmi gan sọ ni because mi ò mójú tẹ́ fi ń wo kinní ẹni kó rántí ọmọ ọ̀rọ̀ ọmọ kọ́ lélẹ́yìí obìnrin tó mọ̀ pé òun gbọ́mọ dání báwo ló ṣe máa rò pé òun máa pa bàbá ọmọ ẹjọ́ tó bá pa á lè nì bó ṣe sọ yẹn káwọn ọ̀run kan ṣe àmì sí tó bá pa á lè nì ṣé òun rántí ọmọ kó tó rò pé òun máa pọkọ ẹ̀ so ẹ yọ ọ̀rọ̀ ọmọ kúrò ọ̀rọ̀ àwọn méjèèjì oníkálukú gbọ́dọ̀ du ẹ̀mí ẹ̀ ni
ẹ̀mí gangan ni kókó bẹ́ẹ̀ ni tó bá waste ẹ̀ dànù sí torí pé ò ń bínú ṣé ọmọ yẹn gan ta ló fẹ́ tọ́jú ọmọ because mo rò pé irú ìbínú yẹn ó ti mọ̀ pé ọmọkùnrin yìí jẹ́ wọ́n sọ kíní kan fún ẹ̀ sórí èèyàn gan tó bímọ tó dá pé gan a sì ń wọ́kọ̀ wọn káàkiri àwọn wá bàbá ta ni bàbá bébì àwọn òwò bàbá bébì ìdẹ̀ káàkiri àwọn amóyọ ọkùnrin tó fọ̀ṣẹ́kọ̀ ọmọ tó pé òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ yìí o èmi ò ṣe mọ̀ pé èmi mi ní fíltà màá kúkú sọ màá gé lórí kí gbogbo yín kí gbogbo ẹ̀tù ẹ̀jẹ̀ jáde báyìí ká kúkú mọ ẹ má máa jẹ́ a máa fọwọ́ bo nǹkan tí ò dájẹ́ ọkùnrin nílùú yìí wọ́n lé wọn báyìí pẹ̀lú child support ní ẹ wá sọ child support wọ́n ń gbé wọn lọ sí kinní wọn ò fẹ́ sọ anything wọn ò fẹ́ ṣe à ń wá wọn káàkiri tá a bá sọ pé odidi ọkùnrin tó tún wá ń tọ́jú ọmọ special need do you know how much tá a bá sọ pé ọmọ kan àná bíi 2,000 lé lórí ọmọ special needs máa gba 4,000 bíi double ni ọmọkùnrin dẹ̀ dúró dẹ̀ ń bẹ tọ́jú ọmọ do you think òun gan ṣe bó ti bímọ tẹ́lẹ̀ náà àbí o rò pé àti níyàwó mi ní problem ni and he still stayed there taking care of you taking care of your son so my dear you have to understand some things pé kò séèyàn tó máa ṣe tó máa gbà that is just it every second ibú ọkùnrin yẹn gan tó bá dárí jí ẹ òun gan ọkọ ẹ̀ gan ò ní balẹ̀ àwọn fámílì ẹ̀ kó wá jẹ́ mi nìyá ọkàn tèmi gan ò ní balẹ̀ ọmọ tí mo ti raise láti kékeré tí ò kú mọ́ mi lọ́wọ́ tí mo rán lọ school tí mo fọ̀dí tí mo ṣe gbogbo ẹ̀ kò sí nǹkan tí mo yóò ṣe fún ọmọdé èmi mò ń change pampers ṣe gbogbo ẹ̀ raise ẹ̀ gbé lọ school gbé lọ sport gbé lọ gbogbo ẹ̀ tó graduate tó jẹ́ lọ́ọ̀yà tó ṣe fíìmù táyé mọ̀ tó kìkì ẹ̀ kàn tó jẹ́ ọmọ ológo torí pé tí wàá fẹ́ra yín how many years gan lẹ fi fẹ́ra yín náà tó fi sọ pé o máa pàdánù how many years mo fi raise ọmọ how many years kò séyà tó máa gbọ́ kínní yẹn torí ẹ̀gùn ò ti wo my dear àwọn kan wà á níwèrè ìjura wọn lọ bí mo ṣe ń gbé ọ̀rọ̀ yẹn gan ara mi ń gbọ̀n bíi pé kí n mú ẹ wò má lu ṣíọ̀sì ẹ̀ lára wọ́n á sọ pé ikú ló kù ìwọ dẹ̀ bímọ ọkùnrin ó dẹ̀ ń wò bó ṣe fẹ́ pa ọmọ èèyàn kan ìyẹn Ọládùkẹ́ ìwọ náà bímọ ọkùnrin náà kóbìnrin kan jí lọ́jọ́ kan kó sọ pé ẹ ló máa pa ni tó bá dán wò ìwọ tó bímọ ọkùnrin tó dẹ̀ mọ nǹkan tó ṣe lórí social need ọmọ ẹ̀yìn kóbìnrin kan wá sọ pé gbogbo struggle ẹ̀ sì báyìí kóbìnrin kan wá sọ pé òun máa pọ ọmọ yẹn dànù how would you feel ìwọ gan máa lé obìnrin yẹn kúrò náà ni ẹ ṣáà ti tì síta báyìí ẹ ti tì máa yẹn síta ẹ̀rí ni pé ọkùnrin máa ń ẹ̀jẹ̀ ọ̀gàn ọkùnrin máa ń ẹ̀jẹ̀ obìnrin gan tí bá gbé wèrè mi dé báyìí ọkọ mi gan àánú ẹ̀ tó wà ṣe mí pé ọmọkùnrin yìí try ọkùnrin máa ń ẹ̀jẹ̀ kí ọmọbìnrin tó lè voice out pé òun máa pọkọ ẹ̀ mọ nǹkan tí Fẹ́mi gan ti yín ẹ̀jẹ̀ ọ̀nù léyìn bẹ́ẹ̀ ni mọ nǹkan tí Fẹ́mi gan tójú ẹ̀ ti ń wú inú léyìn ẹ rò pé kí Fẹ́mi tó lè dájú kanlẹ̀ pé wọ́n lọ ọmọ lọ́mọ kò rán yà láyé anybody máa ṣayé mi ni mọ̀ pé ó ti ní oríṣiríṣi nǹkan náà tó ti máa ṣe fún oríṣiríṣi nǹkan náà tó máa sọ fún pé kí ló dé ṣo fẹ́ pa mí ni tóbìnrin bá ti ń gbé ẹ̀mí ọkọ ẹ̀ sókè gan jù ìyẹn náà ò dáa náà that is just it wọ́n lóun pè lórí fóònù òun pé ìyá ọkọ pò fẹ́ pé kọ́ má bínú pé ló ń bí ẹ bọ̀ ìwọ kọ́ lóun fọ́ọ̀mù Mike Tyson lórí social media ṣé no be you dey form Mike Tyson okay ẹ máa rò pé mi àwọn òṣèré màá ka nǹkan tó drop fún yín from Iyan Oladuke, actor Femi's wife. I'm going through a tough time and I really didn't want to hear it on the social media, but here I am. Last year I was bashed and falsely accused, but thank God for the good people around me who stood by me. Now it seems that the table has turned. What was meant to disgrace me has turned to glory. You have heard this good. Well, my dear, number one, ta ló fẹ́ bẹ́ẹ̀ tọ́jú ọmọ special need. That is just it. Wọ́n ní àwọn ọmọ tó dá pé gan, àwọn wá baby father wọn káàkiri ni. Tá bá sọ pé special needs o, kìíní kan. Sórí àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé sórí irú ọkùnrin bíi Fẹ́mi yẹn, wọ́n ṣàn wọ́n. So to get it, he has the opportunity to do whatever. I'm not saying it's perfect, but for him to stay, àti ẹ̀ mọ̀ pé ọmọ yẹn jẹ́ special need or tìgbà tẹ́ kẹ́sì yín wá síta. He's a very good father. Yes, I can tell you that for free. Mo ní àwọn ọmọ tó pé tí wọ́n need the special support gan. Wọ́n wá bàbá wọn káàkiri. That is just it. Tá bá sọ pé èèyàn tí ò ṣó understand. Ọlọ́run máa dá sí Ọlọ́run máa wò sọ́run. When now I see the table has turned around, what was meant to disgrace me has turned to glory. You say you want to buy your husband. You now say that's not a disgrace. International disgrace. The lies are falling apart and people are seeing the true character. I can see the desperation, the damage control.
What did you expect when you took almost 20 armed men to public place to evict people? Òun kọ́ ló kéèyàn wá. Bank tó fi yáwó ló kérò wá. Fẹ́mi kọ́ ló kéèyàn wá. Bank tó fi yáwó ló kérò wá. Tẹ́ bá jáwó tẹ́ bá san, báǹkì máa wá. Either you are with Fẹ́mi or you are not with Fẹ́mi. Tó bá yẹ pẹ́jọ wà nínú ilé yẹn ni wọ́n wá disgrace yín jáde náà ni. Bó ṣe rí nìyẹn. Owó náà tó dẹ̀ gbà ẹjọ́ náà ni. Kì í ṣe pé kinní ọmọ ẹ̀yẹn náà ló tún fi tọ́jú. Bẹ́ẹ̀ ni ẹ̀wọ́n ni ẹ máa yin ọkùnrin. Owó náà tí Fẹ́mi fi ṣọ́ọ̀bù àti ilé yá. Ọmọ ẹ̀yẹn kọ́lẹ̀ olórí tó tí gbogbo àyẹ̀ dàbí ẹ̀rìmọ̀ yẹn tó ti jẹ́ gbogbo ẹ̀ tí gbogbo àyà ti ga gèlètè. Ọmọ ẹ̀ náà ló fi tọ́jú. Ó fi tọ́jú ilé náà ni. So ìgbà tí ó dẹ̀ ti default lórí payment ẹ̀ sí. Tó ti default ẹ̀ sí. So don't say that he came with 20 armed men to come and disgrace you out of kíní kan. Kò lówó tó máa san. Báǹkì dẹ̀ wà gbẹ́sẹ̀ lé ni. So to evict people in public, of course, the news will spread. You started it. Keep fooling. My age mother was thrown out with a GUN, knowing fully well she will be there as she came around to help me with my child. Who are you to talk to me about God? You always want to silence me by targeting my reputation. My dear, you have targeted yourself. Nígbà tó sọ pé o máa pọkọ ẹ lórí voice note. You have targeted your reputation. Nígbà tó sọ pé o máa pààyàn. Ìyẹn gan ó yẹ kọ́kọ́ charge gan. Tí ó bá jẹ́ pé Fẹ́mi kì í ṣe pé kinní gan ló yẹ kọ́kọ́ pé o tẹ̀ sọ pé o fẹ́ pààyàn yẹn. O mọ̀ pé offense yẹn. Táwa jọ pé ọkọ ẹ̀, òun ni mò ń wò pé kí ni Alhaji lè ṣe fún mi ilé ayé ìṣá. Ọlọ́run kó fún gbogbo obìnrin ilé ayé ìlóyún. Mi ò lè rò pé mo fẹ́ pa. Kí ló dé torí pé ọmọkùnrin yìí dáa ni. Ó dáa sí mi. Understand nǹkan tí mo sọ. Ọmọkùnrin yìí dáa sí mi. Kì í ṣe pé a ní perfect marriage àbí nǹkan kan, but níbi tá a dẹ̀ dé ilé ayé yìí mi ò lè rò pé mo fẹ́, in fact I can take a bullet. Mi ò ní sọ pé mo lè take ọta àbọn fún ọkọ mi torí wèrè ní YouTube sí wọn máa flag yẹn. Mo lè gba ọta àbọn kàkà kan yin ọkọ mi máa dúró síwájú ẹ̀ gàdàgbà pé ẹ kúkú pa mí. Mi ò lè fi ọkọ mi lẹ̀, mi ò dẹ̀ lè jẹ́ kí ìbọn bà. You understand? Because there are some things tó máa wò ó pé ọmọkùnrin yìí ń try o. Kí ló lè ṣe fún ẹ tó máa sọ pé o fẹ́ pa á? Kó tiẹ̀ máa bínú. Ó ní wọ́n lọ record wọ́n ṣe èèyàn tó pé kinní kan fẹ́ yẹlé ló lọ pé kinní kan fàdìyẹ. Irọ́ ni. Ìkà tó ti wà nú ẹ̀ ló ti fẹ́ ṣe. O ti fẹ́ pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé voice ẹ̀ leak. Ẹ wá imagine pé voice yóò leak. Bí Fẹ́mi ṣe máa yọ lọ nìyẹn tó máa fọ̀tá pìàpìà sínú oúnjẹ fún. Takọ̀ máa sọ pé ó di gbẹ́rẹ́ ó di àrìnà kò ṣá máa mọ̀. Ẹ máa ṣojú rekete, ẹ máa kun makeup. Ẹ máa gbé bíbélì àti Quran káàkiri. Àṣẹ inú yín burú. Nǹkan tó wà nú ẹ̀ ló sọ jáde. Kì í ṣe repetition. Nǹkan tó wà nú ẹ̀ ó fẹ́ pọ ọmọkùnrin yẹn ni. Òun ló sọ jáde. It's not your reputation or anything. Òun ló sọ jáde. Either you take it or you leave it. Nǹkan tó wà nú ẹ̀ ó ti fẹ́ pa tẹ́lẹ̀. O kò voice ẹ̀ out kì í ṣe pé kíní. Tí ò bá rò ó ní mo sọ pé sórí ọ̀rọ̀ òkò lè jáde ó ti rò tẹ́lẹ̀ rí. That is just it. Ó ti rò ó tẹ́lẹ̀ rí pé nǹkan báyìí ló fẹ́ ṣe fún because there are so many things you could have said. Èwo ni kú? Èwo ni kú? Wo tó bá tẹ̀ yẹ pé ojú ẹ̀ lẹ́jọ́ wà ọ̀tọ̀ ni pé òkè òun pọ̀kọ ẹja ẹ̀yin méjèèjì lẹ́jọ́ wà wo máa pa ẹ́ ni máa para mi sí ẹ lọ́rùn. In fact obìnrin kan máa sọ pé máa para mi sí ẹ lọ́rùn ni kì í ṣe pé máa pa ẹ́. Ọkùnrin kan ló máa sọ pé máa pa ẹ́. Notice tọkùnrin àti obìnrin bá ń jà ọkùnrin kan ló máa sọ pé máa pa ẹ́ obìnrin máa sọ pé máa para mi sí ẹ lọ́rùn ni. Ìyẹn tó bá yẹ pé ojú tún kojú ẹni yẹn ò tún sí ń bẹ̀ ṣe ti rí ń sìn yìí o ẹni yẹn ò sí ń bẹ̀ o dẹ̀ tún wá zoom ṣe ló dàbẹ̀ nípa àwọn tó fẹ́ lọ àwọn agbẹ́nipa ṣèbí ẹ̀yìn èèyàn náà ti máa ń plot ikú èèyàn. Ọlọ́run ló yọ Fẹ́mi pé ó jápa tó bá jọmọ tèmi náà mà ní kó jápa èmi ò sí in the sentiment kó dó gbogbo ayé gan mi ò lè ro pé mo fẹ́ pa kí ló dé torí màá máa ro gbogbo ìgbà tó ti dá sí mi màá máa ro gbogbo nǹkan gidi tó ti ṣe fún mi màá máa wo bó ṣe dá sáwọn ọmọ tí mo bí fún ṣé ti understand àwọn nǹkan tó téèyàn máa rò nìyẹn pé báwo ló tiẹ̀ ṣe fẹ́ rò. There was a time tẹ́mi àtọkọ mi ń jà mo sọ oúnjẹ mo kàn gbóúnjẹ sórí tébù mi mo ṣe sínú dish mi tẹ̀ ṣe anything mi tẹ̀ jókòó tí mi tẹ̀ fọwọ́ pa lára bí mo ṣe máa ń fọwọ́ pọkọ mi lára ni ó mọ̀ pé mò ń bínú sọ èmi wá rò pé kò ní jó oúnjẹ yẹn ọkọ mi jẹ́ ó ní bó ṣe wà ó lò lè pa mí nǹkan tó sọ ni
ó ní o ò lè pa mí, ọkọ mi parí gbogbo ẹ̀. Mo ní ẹ̀rù tí ẹ̀ bá ẹ̀, o tí ẹ̀ lè rò pé torí pé èmi àti ẹ̀ ń jà gbogbo o ti láìka àtẹnujẹ jù. Ó ní bó ṣe wà ìwọ kọ́ ló máa pa mí, o ò lè pa mí mọ́. Ó ní mo ti ju gbogbo yẹn lọ. Báwo ló ṣe máa rò kí ọmọkùnrin yẹn náà kó tó lè conclude pé jẹ́ kó òun sá. Ó mọ̀ pé ó ti ní àwọn nǹkan kan tó o ti ṣe fún kó tó di pé ó sọ pé òun ò ṣe mọ́. Ó mọ̀ pé ó ti ní àwọn nǹkan kan tó o ti ṣe fún kọ́mọkùnrin yẹn tó rí traces pé a kàn sọ pé Fẹ́mi ò kàn sọ̀rọ̀ ni. Ẹ mọ̀ pé ọkùnrin ò kì í sọ̀rọ̀. Tó bá sọ pé kí Fẹ́mi ṣáná sí kámẹ́rà kó rojọ́ ilẹ̀ máa kún. Bọ̀ ẹ̀yin máa ń ṣe sentiment obìnrin. Ṣé Fẹ́mi tó bá jẹ́ pé Fẹ́mi ló sọ pé mo máa pa ẹ́, ṣé ọ̀rọ̀ tá à ń sọ ìlà máa sọ? Ṣé bẹ́ẹ̀ ṣe ń gbèsè yín ẹ̀ lẹ́ṣẹ̀ máa gbèsè yín ẹ̀? No. Tó bá jẹ́ pé Fẹ́mi ló ṣe voice note pé òun máa pàyàwó ẹ̀. Gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ yìí, gbogbo yín lẹ máa sọ pé lóòótọ́ ni ó fẹ́ pa o, èèyàn burúkú ni Fẹ́mi o, ẹ sá fún un toríṣiríṣi voice máa jáde pé ó ṣe nǹkan báyìí nígbà báyìí, ó ṣe nǹkan báyìí nígbà báyìí. Tó bá yẹ pé Fẹ́mi ló sọ kinní yẹn lórí voice note, ṣé the same energy tẹ́ fi ń support kinní, àní ẹ ti máa ń lo sentiment jù. Èèyàn sọ máa ìdẹ̀ pọ̀ máa pọ̀ mọ́ lọ́mọ dànù. Ẹ̀yin sọ pé torí pé ó ń bínú lórí yín ò pé. Ẹ jẹ́ kó jọ ọmọ tiyín, lọ́mọ tẹ́ lè gbé fún. Ẹ jẹ́ kó jọ ọmọ tiyín, waste ẹ̀ dànù. Wọ́n ṣe kíni? Wọ́n waste ẹ̀ dànù. Ẹ jẹ́ continue. Who are you to talk to me about God? You don't know God. You only put up arts. You always want to silence me by targeting my reputation. I'm done keeping quiet. You can't silence me anymore. The desperation to save your name, you don't care what goes down. I'm not going down with your lies. Whoever published those false narratives in Punch newspaper should retract it. I'm only quiet because of my son. Please don't push me. You staged a visit to his school on Wednesday after being absent for a whole year. Even when your office is just a few minutes walk from home. You took a picture to garnish. To garnish your image and watch us thrown out on the street from my marital home on Friday. Marital home. You have a marital home. There's a to make your home a marital home. Only marital home. Fẹ́ kàn lé ẹ jáde ní matrimonial home when then you say you are going to pie that person. Abi? Is a matrimonial home when you want to pie somebody. Matrimonial home, no pie see. You took a picture to garnish your image and watch us thrown out on the street from the marital home on Friday and now published the visit in Punch. I know what was coming the moment I was told of your impromptu visit and picture day. Ìgbà tó bá wù bàbá ṣe bí òun ṣe bí King Kong ni. Tí ó bá mo ní you want to eat your cake and you want to have it. Ó ní ó absent for a whole year. Ó tún wá. Ó ní kí ló dé tó fi wá. Èwo ló fẹ́ ṣé kó kúkú máa lọ ó kúkú ti lọ. Sórí jẹ́ sọ kíní kan fún ẹ. Sórí èèyàn tó máa bẹ́ẹ̀ tọ́jú ọmọ yẹn. Sórí number one, àwọn ọkùnrin wọ́n ṣe kankan máa parọ́ tán yẹn. Wọ́n máa gbé òbò ẹ gbóná as a single mother. Number two, wọn kì í báyọ̀ tọ́jú ọmọ tábà sọ pé ọmọ special need. Ta ló lè bẹ́ẹ̀ gbọ́ bùkátà ọmọ yẹn? Ó ní kò yọjú fọ ìhun oyè nígbà tó ń lé káàkiri tó ń fọ́ gbogbo bí tó ọmọkùnrin bá ti lọ ṣiṣẹ́ tó ti pè é sí location kó lọ ṣiṣẹ́ wàá lọ síbẹ̀ wàá lọ da gbogbo ẹ̀rú wàá fọ́ nǹkan ó tún jẹ gbèsè mọ́ gbèsè ìwọ tó jẹ́ pé o mọ̀ pé ẹgbàá lóònù ni o tí rí lóòn san wọ́n wá ti ṣọ́ọ̀bù wọn wá ti inú ilé yín rí lóòn san jọ ní sùúrù kí ló tiẹ̀ mí ìnà wípé he watch you being thrown out ṣòro pé ó wu máa yẹn kí báǹkì wá repossess ilé ẹ̀ ni ṣòro pé ó wu Fẹ́mi ni oògùn ẹ̀ mà nìyẹn ṣó mọ̀ pé ìwọ ò mọ̀ nǹkan kan kọ́ ṣáà ibo náà tẹ̀ ti ń rí yín ná àìsàn ibo làwọn artist ti ń rí àwọn ìyàwó mi ò dájọ́ but look at it ṣòro pé ó wu Fẹ́mi kò dùn ẹ̀ ṣé ìwọ ló ralẹ̀ ìwọ ló kọ́lé ni ṣèbí wọ́n fi ìwọ sí ni ṣé owó ẹ̀ ni ṣòro pé ó máa wo èèyàn tó ní nǹkan kí báǹkì wá gba nǹkan ẹ̀ kán gbẹ́sẹ̀ lé nǹkan ẹ̀ ṣòro pé ó wu Fẹ́mi bẹ́ẹ̀ ni ó ní he watch you being thrown out he doesn't have a choice ṣó ní choice ni. He too is passing through a lot. Kì í ṣe wọ́n nìkan ló ń pass through. In fact, èèyàn tó ní nǹkan gangan ó ń pass through a lot. Nǹkan tó ti rà kí báǹkì wá gbẹ́sẹ̀ lé kán wá gbà lọ́wọ́ ẹ̀. Kò lè gbà padà mọ́ náà. Kò lè gbà padà mọ́. Ó ti lọ nìyẹn. Ogún ẹ̀ tó ṣiṣẹ́ fún ó ti lọ nìyẹn. Ṣé wọ́n fi wọ́ síbẹ̀ ni as a furniture. Ó ní kó wá fún èho yìí ẹ̀ olórí ń jọ̀kan àti ẹ̀dúpẹ́ pé orí. Ṣèbí ìwọ ló ń ṣe bíi King Kong
kí ló wá dé tó tún rí tó tún kò wá ó complain ó tún wá ó tún complain èwo gangan ló fẹ́ ṣé kó kúkú má wà ní kó má dá nìkan tọ́jú ọmọ ẹ̀ èwo gangan ló fẹ́ ń bẹ̀. You have to be nice to that man. Either you take it or you leave it. Tó bá ti lè jẹ́ baby mama tó dẹ̀ mọ̀ pé kì í ṣe àwọn baby mama sáwọn ọkọ tí ò wà responsible tó mọ̀ pé ọkọ ẹ̀ wà responsible, you have to be nice to him. Torí your voice note ti dé outside kò sórí ọ̀rọ̀ ẹ̀ kò lè spin anywhere ó ti jẹ̀bi lórí ọ̀rọ̀ ẹ̀ torí what ayé ti mú evidence kan dání against you ó ti jẹ̀bi lórí ọ̀rọ̀ ẹ̀. Ẹ̀bẹ̀ báyìí la máa bẹ bọ̀dá Fẹ́mi wípé kán jọ kó bá ẹ̀ tọ́jú ọmọ kì í dẹ́ ṣe pé kán tún máa tọ́jú ọmọ kó tún máa pẹ́ wọ́n pẹ́nu òṣì sọ́hùn járe pẹ́nu òṣì sọ́hùn wọ́n kọ́ ṣọ́ọ̀bù fún ẹ wọ́n gba gbogbo ẹ̀ fún ẹ òun tajà ń bẹ́ẹ̀ kí ló wá rí mú bọ́ọ̀ sí báyìí ṣebí ìwọ ń tajà bẹ́ẹ̀ ni gbogbo owó tó fi tajà gan o ò lè fi kọ́ matrimonial home tiẹ̀ náà báwo ló ṣe máa wá gba ṣọ́ọ̀bù ṣebí Fẹ́mi ló ṣe gbogbo ẹ̀ fún ẹ. If you know that you can stand on your feet o ò lè fi kọ́ matrimonial home ẹ kó tọ́jú ọmọ ẹ ni bọ̀dá Fẹ́mi náà kan ló ṣe sọ school fees èèyàn tí ò lọ school ó ṣàn sọ school fees àbí ìwọ ló ń sọ school fees. Kò wálé for a year kò wálé for a year ìgbà tó sọ pé ó fẹ́ pa ta ló máa lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni tó bá rédíò gan ní street kan bí mo ṣe wà tí bá rédíò street kan míì ní padà gba street yẹn mọ́ táwa sọ pé kọ́ọ̀tì ẹ̀ ti pé jòun báyìí kí mo mọ̀ pé wọ́n ti pé jòun míì ní gba street yẹn mọ́ ọkàn mi máa ṣe wà bẹ́ẹ̀ pé ejò yẹn sì tún máa jáde táwa sọ pé èèyàn tó wá sọ pé òun fẹ́ pa ẹ́ wá ní kó máa sùn bẹ́ẹ̀ kẹ́ wá gà lọ́rùn láàrin òru náà ló ṣe máa lọ tó bá mọ̀ pé wo ìwọ máa wọ̀ ṣe bó ṣe ń rí attention sórí gbogbo promise and fail tó ń fún ẹ lórí social media promise and fail ni o mo fún ẹ ní 6 months wàá rí i pé bá mi yára gbẹ́rù rẹ o ọmọ má sọ Jésù di kẹ́tẹ́kẹ́tẹ́ yára yá bùkátà rẹ o Jésù ò kí ń rẹrù òfo wàá rí i pé ìwọ nìkan ló máa dá rẹrù wọn abánidání wọn bá ní débẹ̀ ó jẹ́ rárá pé kò bẹ́ẹ̀ kì í ṣe pé kò bẹ́ẹ̀ pé kó padà torí èmi gan lè sọ pé kí bàdà Fẹ́mi padà àfi tọ́lọ́run bá kó sí nínú bó ṣe rí nìyẹn. And number 2 reason tó fi máa bẹ́ẹ̀ nítorí ọmọ ó lè máa bá mo máa sọ kíní kan fún yín ó lè mú Fẹ́mi wálẹ̀ ẹ lè mú Fẹ́mi wálẹ̀ ṣé ẹ ti understand ẹ̀sìn àwọn eléyìí wọ́n ti ní root wọ́n ti ní gbòǹgbò wọ́n dẹ̀ ti níṣẹ́ gidi tó ń ṣe kì í ṣe fíìmù nìkan náà fi ń jẹun that guy is a barrister àwọn yẹn ti kàwé kó tó di pé ẹ lè mú Fẹ́mi wálẹ̀ tó bá kúrò ní fíìmù lẹ́ni ó sì ń padà lọ kóòtù ó máa ríṣẹ́ sí kóòtù ni so àwọn yẹn ti ju gbogbo ṣé ti understand ẹ̀sìn ìwọ kọ́ ó kéré ó lè mú Fẹ́mi wálẹ̀ that is just it tó bá yẹ pé ìwọ náà ó ṣeré ó kéré nu àmàlà àbí kí ló ń ta ó yẹ kí ìwọ náà fún ara ẹ gan ti lè dá kọ́ ṣọ́ọ̀bù àbí kó ti ní second education kí ló dé tí ìwọ náà ò ti lè kọ́ ṣọ́ọ̀bù tiẹ̀ ṣèbó ń pọ owó níbi tán fi ẹ́ sí ṣèbó wọ́n ra lẹ̀ fún ẹ wọ́n ra ṣọ́ọ̀bù fún ẹ ni oúnjẹ tó ń ta kí ló fowó tiẹ̀ ṣe náà ṣe ṣèbó yẹ kó lè pay off debt ọkọ ẹ̀ àti kó tiẹ̀ lè pay off debt ṣọ́ọ̀bù ẹ tó bá tiẹ̀ lè sanwó ilé tán gbà ó yẹ kó tiẹ̀ lè clear off debt ṣọ́ọ̀bù tiẹ̀ tí o ti ní sọ ọ̀rọ̀ tí wá ń débẹ̀ ẹ máa rò pé bí àmọ́ drag ẹ̀ bó tọ́ ọ̀rọ̀ náà ni kí ni ìwọ gan fowó tiẹ̀ ṣe ìwọ tó sọ pé watch ẹ̀ wọ́n throw ẹ̀ out ó rò pé dùnú ẹ̀ ni nǹkan tó mọ ọlọ́mọ ṣiṣẹ́ fún tó ogún ẹ̀ náà gbà lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ kan yìí kí ni tiẹ̀ ṣe bí sójà come sójà go barrack remain the same ni ẹ lè mú Fẹ́mi wálẹ̀ kì í ṣe ilé ayé yìí mọ́ bẹ́ẹ̀ ni òótọ́ dẹ̀ nìyẹn mo dẹ̀ máa ń sọ kíní kan fún ẹ sórí by the time agbowó Fẹ́mi tó fẹ̀yìn rìn agbára ló lọ mú wa by the time tó bá máa padà wá ń sìn ó lè jẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run dọ́bù ilé tó gbà lọ́wọ́ ẹ̀yẹn dọ́bù ẹ̀ ló máa rà pẹ̀lú ògùn Ọlọ́run bó gò ṣe ń jẹ́ tọ́lọ́run nǹkan tó ń gbà yẹn wọ́n ní ilé ọba tó jóná ẹwà ló bùkún by the time tó bá tún máa kọ́ mi ó máa jẹ́ ×2 ×3 eléyìí tó ń gbà ní pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo gbèsè inú ayé ẹ̀dẹ̀ rí Ọlọ́run máa wá bá wa dáwọ́ ẹ̀ dúró gbogbo ẹ̀ pátápátá ló máa san kò ní jẹ gbèsè mọ́ pẹ̀lú ògùn Ọlọ́run that is just it sorry we move pick a side you cannot eat your cake and have it ọmọkùnrin yẹn ti kọ̀ ẹ́ bọ́dẹ̀ ṣe wà yẹn wọ́n lè kọ ọmọ bọ́ ṣe kọ̀ ẹ́ kò ní ìdá tí visit ọmọ yẹn it's nothing ó mọ̀ pé àwọn nǹkan kan wà ó kàn lè máa fún yín lówó ni nǹkan tó jẹ yín nìyẹn ṣé o mọ̀ ṣá kókò máa fún yín lówó àìmọye bàbá mi gan tí ò tiẹ̀ mọ̀ bí òun bímọ síbì kan àbí kinní kan tọ́rọ̀ ti rántí ó lè máa fún yín lówó kò nídìí kò by law kò jẹ́ anybody ní explanation láti visit ọmọ yẹn tó bá wù ní tí ò bá dé wù ìwọ́dẹ ló máa fà á tó máa fi visit ọmọ yẹn gbogbo eléyìí tó ń kó sórí lọ bá blogger yẹn kò lè ṣe anything
bó bá ṣe bá sọ̀rọ̀, you have to talk to him with respect. Gbogbo eléyìí tó ń update fún ẹ ṣé o mọ̀ pé àwa ìwọ ló máa mọ ibi tí náà ti ń jó ẹ lára. Àwa ò ní nǹkan kan tá fẹ́ offer ẹ. Àdèlè náà Fẹ́mi fún ẹ. Àdèlè wọ́n ní o lè fipá mẹ́nu ṣin dódò, o lè fipá fún lómi. Ẹ̀bẹ̀ tẹ́mi ti lè gbéra mi rẹ́ra mi sílẹ̀ tí mò ń gbẹ bọ̀dá Fẹ́mi on your behalf. Lọ máa bẹ bọ̀dá Fẹ́mi náà. Lọ bẹ bọ̀dá Fẹ́mi torí kíni, torí ọmọ ẹ̀yẹn gangan náà ló fi máa bẹ̀. Má bá sọ̀rọ̀ bíi pé orí ẹ̀ pé, má bá sọ̀rọ̀ bíi pé ó fẹ́ fi gbága. Ṣàdúrà fún. Bẹ́ẹ̀ ni, torí o ní ìdí ẹ̀ láti lè take care ọmọ tó bí. Bẹ́ẹ̀ ni, ọmọ yẹn ti di responsibility ẹ̀ ń sìn, kì í ṣe ti Fẹ́mi. Ó lè máa fún yín child support, that's the only thing tó jẹ yín. Kò ní the visitation, bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run, mo mọ̀ pé Ọlọ́run máa kó sí Fẹ́mi inú. Nǹkan tí mi ti ẹ̀ ń gbàdúrà fún ẹ nìyẹn. Ní ó rí for 1 year, ó wá ya fọ́tò pẹ̀lú ọmọ ẹ̀. Nǹkan tó bá wù ló lè ṣe, kò ṣe, ó ṣàmówó oúnjẹ ẹlẹ́, ó ti tán. Mo máa sọ fún yín pé obìnrin ló wà at receiving end. Ẹ máa ń rò pé bóyá ẹlẹ́yà tí mò ń ṣe kíní kan. Obìnrin ni, o lè figagbága pẹ̀lú ọkùnrin. Kì í sọ pé few lobìnrin tó lè figagbága pẹ̀lú ọkùnrin. Bó ṣe rí nìyẹn. Even kan kó o kàwé gan in workforce places, ẹ rí i pé kó o ní qualification. Wọ́n sì mú ọkùnrin tí ò ní qualification ju ìwọ tó ní qualification. Àwọn wọ́n ṣe ń bí báyìí dáadáa. Tó yẹ pé wọ́n sì máa prefer kọkùnrin wà ń bẹ ju kóbìnrin hold the position yẹn lọ. Kì í ṣe pé o dẹ̀ ní qualification, kì í ṣe pé o lọ school, kì í ṣe pé o ní experience o. Irú ilé ayé tá a wà nìyẹn. Men has priority over women. So ẹ má máa jẹ́ a máa pretend bí pé kíní yẹn ò exist. Ó exist. Ó exist dáadáa. Ìwọ tó lè dúra ẹ tó ń gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀. Ìwọ ló wá fẹ́ máa bẹ́yàn kan bínú. Ta ló wá fẹ́ tọ́jú ọmọ tó gbé dání? Nǹkan tó fẹ́ kó máa rò nìyẹn o. Gbogbo eléyìí tó ń update fún kí n ti wá. Tẹ́mi bá ṣe ṣó tán sí báyìí. Màá tún lọ wò kí lọ́kọ mi tún ti rà sínú freezer. Màá tún lọ kó jáde, màá tún jẹ king crab. Ẹni ẹ̀ rí mi for some days. Mo ń jẹ king crab ni, mo ń jáyé orí mi. Bẹ́ẹ̀ ni. Ọkọ mi ló rọ̀, ó ló ń ṣiṣẹ́, èmi ló ń bọ́ kọ̀ǹténà ní mi bí mo ṣe wà yìí. Bẹ́ẹ̀ ni, èmi ló ń bọ́nu ilé yìí. Bó ṣe rí nìyẹn. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ àmọ́ síbẹ̀ yẹn, àwọn máa padà wá ṣe ṣe ọ̀dọ́sán. Ó ti rẹ̀ ebi ń pa mí bó ṣe dárúkọ king crab báyìí. Orí mi tó ń gbangba mo ṣì ní díẹ̀ nínú pot. King crab pepper soup ṣe ti jẹ́rí. Ọmọ ẹ jẹ́ lọ jẹun. Máa padà wá later, máa continue. Ẹ ní wá pa mí. Ẹ jẹ́ mọ̀ nǹkan tá a bá feel about this video dámi lò. TSK ẹ ṣe àná ibi tẹ́tí mu àpòyìn ò ní gbẹ. Thank you so much. Thank you for every time. Thank you. Ẹ ti bà mí jẹ́. Ẹ ti bà mí jẹ́ TSK. God bless you. I really appreciate you. SK, I appreciate you. I cite you, sir. Ẹ ṣé. Àti gbogbo ẹ̀yin náà tẹ́ náwó sí wa. Àpòyìn ò ní gbẹ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ní fọwọ́ kan ìsàlẹ̀ àpò. Àní tó àti àníṣẹ́kù lọ́lọ́run wá máa ṣe sínú ayé yín. Thank you. Have a wonderful day, guys. Bye.